ẹ kálẹ́ ẹ káàsán ẹ káàárọ̀ gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi èmi ọmọ yín náà ni Àkàlàmágbò adé o most especially Àkókò North West yes ẹ wo brọ́dà wa tí a fẹ́ fi fọ́nrán hàn wá yìí brọ́dà tí ẹ̀ ń wò yìí tí ẹ̀ ń wò lójú fọ́nrán yìí tí wọ́n kidnap ọmọ Ìmọ̀ Arigidi ni ìlú tí Ààrẹ Gani Adams tó ti wá ìlú tí Ààrẹ Gani Adams ti wá ibẹ̀ ni ọmọ ibẹ̀ ni arákùnrin fún àǹfààní ẹ̀yin tí ẹ ò mọ ibi tó ń pè ní Arigidi Àkókò North West ẹ ó mọ Ìkàrẹ́ àti Arigidi kò sí ẹ lè mọ ìyàtọ̀ tó. My name is Mogaji Adebanjo. I'm from Ìmọ̀ Arigidi Àkókò in Ondo State. I work with Vinecrest College. When I was coming from Iperu going to Abuja yesterday, I was kidnapped along Kaba Road, and they are demanding for 100 million. Please help me. I don't want to die. I have a pregnant wife and a 4-year-old son. Please, and an aged father. I don't want to die. Help me. Help me, please. Help me. We want 100 million. 100 million. Hey, please help me. I was caught yesterday. Help me, please. I'm from Ìmọ̀ Arigidi. In Ondo State, Ìmọ̀ Arigidi Àkókò. Please. wà ń bẹ̀ wọ́n kọ́lé kanra wọn ni a ti ń pariwo most especially ibi tí wọ́n ti kidnap ẹ̀ yìí tí a bá rántí ní last time arákùnrin wa Prince Ọ̀jájúní ó gbé àláàtì síta arákùnrin yìí sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ torí ibi tí wọ́n ti kidnap brother tẹ́ ń wo ibẹ̀ náà ti kidnap Prince Ọ̀jájúní èyí tó jẹ́ youth leader àwọn Afẹ́nifẹ́re tí wọ́n shoot ẹ̀ ní some bullet nídìí tó wà nínú ìdí ẹ̀ for some days Ìbìlò ni wọ́n ti lọ release ẹ̀ Ìbìlò ẹ̀mọ́ tójú ẹ̀ rí ó jáde síta ó wá san ohun tí ojú ẹ̀ rí nígbà náà ó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ arákùnrin yìí ó dẹ̀ ń sọ àwọn ọ̀rọ̀ kan pé òun ní àwọn secret kan sọ́wọ́ òun fẹ́ pè fún ó sọ débi pé mo ti sọ lórí ètò yìí ní àmọye ìgbà ó sọ débi pé òun expect kí àwọn security in Ondo State kan ti pè òun fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún interview ní orí àwọn ohun tí ojú òun rí ní abẹ́ àwọn ajínigbé ṣùgbọ́n ó bani nínú jẹ́ o wípé títí now I don't know mi ò rò pé wọ́n pe arákùnrin láti fọ̀rọ̀ wá lẹ́nu wò ààrẹ àwọn átíkù kan tí ọba Olúkàrẹ́ tó kọ síta ń gbà yẹn nípa arákùnrin yìí ohun tó bá ń ṣẹlẹ̀ ní gbogbo Àkùnù ó dé gbogbo Kàrẹ́ o ibi tí wọ́n ti kidnap Ọ̀jájúní between Àkùnù to Ìkàbà Àyèrè ibẹ̀ náà ti kidnap the same place náà ti kidnap arákùnrin mi ò rí àwọn tó bá ń gba ọ̀nà yẹn kọjá àbá àwọn tó bá ń gbé ní agbègbè yẹn wọ́n lè jẹ́rìí sí ohun tí mò ń sọ yìí wọ́n lè jẹ́rìí sí ohun tí mò ń sọ mi ò rò pé ó sí ọ̀sẹ̀ kan tí wọ́n jíyàn gbé lórí ọ̀nà yìí mo dẹ̀ ti ń sọ ọ̀nà táwa dàgbà sí mo rántí nígbà tí àwa wà ní ilé ìwé gíga ńgbà yẹn secondary school mo máa ń gun kẹ̀kẹ́ lọ sí Ìkàbà bẹ́ẹ̀ ni mo sọ èmi àti ọ̀rẹ́ mi kan a gbé kẹ̀kẹ́ báísíkù a gun kẹ̀kẹ́ gba ọ̀nà Òmùwò jáde sí Ìyàmóyè a gba Ìyàmóyè gba Ẹkìnrin jáde sí Ìyàrá jáde sí Ìkàbà mo ń sọ fún yín adé Ìkàbà lọ nǹkan tá a fẹ́ lọ ṣe ń bẹ̀ á gba Ìkàbà a gun kẹ̀kẹ́ gbàbẹ̀ jáde sí Àyèrè wá wọlé sí Àjọwà ìrìn tí mo ń sọ kì í ṣe ìrìn díẹ̀ o nígbà wọn yẹn ọ̀dọ́ ni wá àti asán ogun wọ́n máa lẹ́yìn sán ogun agun kẹ̀kẹ́ àti ẹ̀ ọmọdé ṣá ní ẹ̀yìn tí ẹ̀ lérò pé òkè o
bá ṣe ń gun kẹ̀kẹ́ yìí lọ táyà bá tiẹ̀ lọ fọ́n kọ́ báwo la ṣe fẹ́ ṣe báwo la ṣe fẹ́ rìn yìí báwo la ṣe fẹ́ ṣe ibi tí mo sọ kì í ṣe ibi kékeré o kò sí anything pé èèyàn fi ń ṣéǹgì táyà o the only thing ni pé a ní pọ́ǹpù dání èmi àti ọ̀rẹ́ mi nígbà náà lọ èmi àti àbúrò mi a máa ń gun kẹ̀kẹ́ láti àjọ wa lọ sí Ògìdì lọ visit younger sister wa mẹ́ngbà yẹn ìlú sì dá ní gbogbo ìgbà tá à ń sọ yìí gbogbo agbègbè tí mò ń fẹnu kàn tí mo kàn ń fẹnu sọ yìí kò sí ọmọ tó tó bẹ́ẹ̀ mọ́ ní táìmù táwa àwọn òbí àwa tì ní tó lè dàn rẹ o most especially ṣe rí ìkàbà sí ààyè rèé ẹ̀yin southwest security southwest àmọ̀tẹ́kùn àwọn other security expert ibo ni ẹ wà hílàhílo tó ń ṣẹlẹ̀ lọ́nà yìí ti pọ̀ jù ìkàbà àkùnú inú jáde sí ààyè rèé ṣe rí ibi tá à ń sọ yìí is a very small kilometre ààyè junction to àkùnú inú ọ̀nà yìí sẹ́ ó yẹ kí drone máa patrol ọ̀nà yìí ní ìṣẹ́jú ni àwọn sójà dẹ̀ wà wọ́n ní àwọn sójà checking point wà níbi tí mò ń sọ yìí báwo ló ṣe ń ṣẹlẹ̀ àwọn sójà wọ́n ní checking point sí area tí mò ń sọ yìí báwo ló ṣe ń ṣẹlẹ̀ ẹ wo mo fi àkókò yìí mo fi bẹ̀ gbogbo àwọn ènìyàn wa tó ń fẹ́ lọ lé ọdún torí a ní àwọn èèyàn tó pọ̀ sílùú Àbújá àwọn ọmọ ìlú wa tó pọ̀ sílùú Àbújá aburú ò ní ṣe kankan nínú yín o ẹ ní bọ́ sọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni tí ó bá fẹ́ gbéra láti Àbújá lọ sílé ọdún tó dáa fẹ́ ṣe carnival ẹ jọ̀ọ́ màá rọ̀ yín tí ẹ bá ti dé Ìkàbà ẹ pe àwọn tẹ́ bá yẹ kẹ́ ẹ pè nílé kí wọ́n rán àwọn security kan wá pàdé yín ẹ jọ̀ọ́ please ẹbẹ̀ ẹ̀wọ̀n kán wá dúró sọ́nà kán wá pàdé yín lọ́nà ó máa better. I don't know what we can do about this. We need to discuss about it with our people. The way tó ń ṣe ẹ gbọ́ ohun tó ń béèrè lọ́wọ́ arákùnrin ó ní ìyàwó òun ní oyún sínú ó dẹ̀ ní ọmọ 4 years ọwọ́ wọ́n jí gbé nísìn wọ́n ń demand fún 100 million. Ẹjọ́ ṣé ó ń ṣe politician ni ṣé ó ń ṣe ọmọ gómìnà ó ń ṣe ọmọ president ni ṣé ó ń ṣe ọmọ gómìnà ni ibo lẹ ti fẹ́ kàn ti rí 100 million nínú táìmù táwa ní Tinubu era táwa yìí ní ayé Tinubu lẹni kẹ́yìn lọ gbé 100 million wá kó wá fi gbára ẹ̀ sílẹ̀ ibo náà ti fẹ́ rí irú owó yìí irú condition wo ni ìyàwó arábìnrin yà wà nílé lọ́wọ́ táwa yìí irú condition wo ni àwọn mọ̀lẹ́bí á wà inú hílàhílo ni everybody á wà kò sí ààbò kò sí nǹkan kan nínú ìlú èmi ò rí irú ìlú bí eléyìí rí o òun la ṣe fi ń pariwo tá a bá sọ orí gbogbo ẹ̀ orí àwọn politician ládàálé àwọn ló sọ ìlú di báṣìbo àwọn politician wa bó o bá o pa bó o bá o bù lẹ́sẹ̀ ọlọ́run aṣáṣe kan fún èmi náà ní appointment wọ́n ti bẹ̀rẹ̀ sí ń gapá díẹ̀díẹ̀ wọ́n ti lọ máa ra aṣọ wọ́n kó ẹ̀gẹ́ sí i tá máa lè mú wọn máa gapá wọ́n ti mọ̀ pé ní owó tó bá ń bọ̀ àpò wọn ló bọ́ sí wọ́n ti fi inú máa ro wọ́n ti máa plan wọn ò ní plan fún yín fún anybody any of you they don't have plan for you ṣé bọ́n ṣe ń ṣe ìjọba nìyẹn ṣé bọ́n ṣe ń ṣe ìjọba rẹ̀ wọn ò ní plan fún kọ̀ọ̀kan nínú yín wọ́n ti mọ̀ tó bá fún wọn ní appointment yes opportunity ti dé title wọn nìyẹn benefit wọn nìkan tó benefit nìyẹn wọ́n ti believe pé appointment tó fún wọn is their benefit wọ́n á kó gbogbo nǹkan tó máa kó fún àpò ara wọn náà lọ́wọ́ ọkàn yìí pẹ̀lú anybody before you know wọ́n ti ń yọ block wọ́n ti ń kọ́lé ní orí owó ará ìlú aṣiwèrè ń kó ọ̀rọ̀ jọ tí ò mẹ́ni tó fẹ́ nù ọ̀pọ̀lọpọ̀ nínú ilé yẹn lè wó pa yín mọ́lẹ̀ fòun tó ń ṣe gbogbo tẹ́ ń ṣe ẹ wo arákùnrin tó kidnap yín sí irú condition wo lẹ fẹ́ kí mọ̀lẹ́bí wọn wà ní ọwọ́lọ́wọ́ táwa irú condition wo lẹ fẹ́ kí wọ́n wà àwọn kan ń sunkún bẹ́ẹ̀ náà làwọn kan rẹ́rìn ibi tẹ́lẹ́kùn ti ń sunkún ní aláyọ̀ ti ń yọ̀ ìwọ tó ń gbọ́ mi ariwo ẹkún ò ní sọ nínú ilé rẹ̀ tí ariwo ẹkún bá dẹ̀ fẹ́ sọ ariwo ẹkún ayọ̀ ni
tears of joy ló máa jáde kí ọdún yìí tó parí. Ohun tó ń lọ nínú ìlú yóò dùn mọ́ wa nínú. A wà ní ìlú òkè lóòótọ́, iná wà lóná bó ṣe wà lóòótọ́, à ń sanwó fún, ṣùgbọ́n à ń rí nǹkan tá à ń sanwó fún, à ń rí lò. Àfi tá a bá fẹ́ pòrè mọ́ Ọlọ́run lókù, a dẹ̀ ní fi ibi iṣẹ́ olóore. À ń rí nǹkan tá à ń sanwó fún, à ń rí lò. À ń rí lò. Gbogbo ohun tá à ń sanwó pápátá la ń rí lò. Security wà. O lè lọ síbi tó wù at any time. You can walk any time of the day. Kò sígbà tẹ bọ́ síta nínú ìlú wọn tó ní rérò tó ń rìn kiri. Wọn ní experience ẹ̀. Wọn ò mọ̀ bí yóò exist pé wọ́n ń jíyàn gbé. Wọn ò ní ẹlòmíì láti ibo náà lè fẹ́ rí ju ojú tẹlifíṣàn lórí ọ̀rọ̀ Nàìjíríà náà kan náà ti ń gbọ́ ni pé wọ́n ń kidnap, wọ́n ń jíyàn gbé. Pé wọ́n ń jíyàn gbé. Inú Nàìjíríà nìkan ni wọ́n ti ń gbọ́ pé ó ti ń ṣẹlẹ̀. Wọn ò ní experience ẹ̀. Wà á rìn bó ṣe wù ẹ́, ọmọ á lọ bó ṣe wù, kò sí pé ọmọ lọ wọn ò rí ọmọ mọ́. Ẹ wò ó, ẹ̀yin olóṣèlú wọ̀nyí, ẹ ṣayé dáa, ẹ ṣayé ire. Ṣayé ire kó dára. Ẹ ṣayé ire kó dára o. Ẹni ayé bọ̀ kó ṣayé ire. Ẹ ṣayé ire. Ẹ wà ẹni ẹlẹ́ni wọ́n jí gbé. Ta ló mọ ibi tó fẹ́ ẹ̀ǹdì sí? Àwa ló mọ ohun tí ojú ọ̀já jù ní bí the same people tó kidnap ọ̀já jù náà ló kidnap ilé yẹn sìn. Wọ́n á bẹ̀rẹ̀ sí ń yáwó kiri. Wọ́n á bẹ̀rẹ̀ sí ń béèrè owó kiri lọ́wọ́ ẹni tó yẹ kán ti lọ béèrè owó. Wọ́n á dáwó jọ 10 naira 20 naira, wọ́n á kó gbogbo ẹ̀ jọ. Wọ́n á lọ kó fún àwọn ọ̀hún òsínwín wọ̀nyí. Wọ́n á ti lọ kó wa, wọ́n á ti lọ kó fún wọn. Kí náà ti ń porúkọ ẹ̀? This man tó lọ represent wa ní House of kíní ní state wa, Atẹ́rẹ́ kíní kan Fatai Atẹ́rẹ́ àbí. Ọmọ wọn ti jọmọ yín gbé o. Ẹ lọ wá owó sílẹ̀ o. Ẹ lọ gbé owó sílẹ̀. Gbogbo ẹ̀yin politician tó wà láàrin gidi, ẹ lọ gbé owó sílẹ̀. Ẹ lọ gbé owó sílẹ̀. Ká ní pé ìgbà tí TB Joshua wà láyé ń sìn ni, ó máa raise owó fún arákùnrin tó máa lọ fi dóòlà ẹ̀mí ẹ̀. Mo jẹ́rìí ẹ̀. Síbẹ̀síbẹ̀ náà Ààrẹ Ọ̀nà Kakanfò owó náà lówó bó jẹ́ 5 million lọ kó fún wọn nígbà tẹ́ ẹ̀ lè lọ gbà wọ́n sílẹ̀. Ọmọ ìlú yín nísìnyí ẹ dá àwọn ọmọ OPC wọgbó lọ. Ọmọ ìlú Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n jí gbé yìí. Ẹ kó àwọn ọmọ yín 5 million ọmọ ogun tẹ́ ẹ ní. Ẹ kó 5 péré ti tó nínú wọn. 5 ẹ kó wọn sínú igbó kán lọ gba ọmọ yìí sílẹ̀ láìsan 1 naira. Tó má sì lè lọ gbà sílẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ lọ gbé 15 million 20 million sílẹ̀ kán lọ fi dóòlà ẹ̀mí ẹ̀. Nǹkan wọ́n gbọ́dọ̀ ṣe o. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ wo ẹ̀yin ènìyàn wa, ó kí wa. Ṣókí báyìí náà ni ọbẹ̀ ògì. Èmi ọmọ yóò olólùfẹ́ náà ni Àkàlàmàgbò TV. Ẹ̀yẹ mi yóò kí n jáṣà. Thank you.